fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Má gbó owó mi bó pẹ́. Má yára wájú ti bí fún wọn lówó wọn. Má gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàámú Ṣíkàdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Lọ mọ́ wọn lọ́wọ́ o, mo ti lọ mọ́ wọn lọ́wọ́ o, ibi táwọn alábò. Lọ́mọkùnrin ó jọ̀wọ́ lù mí. Kí ló ṣẹlẹ̀? Ẹ gbà mí mẹ́ni rí. Ó lè jọ̀wọ́ lù mí, ó tún juwọ́. 44, 45, 46, 47. Bọ́dá Sàámú 47.5. Bó ṣe sọ lù mí gangan nìyẹn. Bó ṣe sọ owó yẹn lù mí láti inú mọ́tò tí mọ́tò yẹn dẹ̀ ń lọ tó dẹ̀ juwọ́ síbi báyìí tó kí mi ò rẹ́ ni tó wà nínú mọ́tò. Ó wá ju 47,500 ó jù lù mí. Bóyá ju owó yẹn lù mí yẹn kọ́ ló má tà sí mi torí kò sẹ́ tó fẹ́ bá owó bínú. Àmọ́ ṣe jẹ́ 47,500 láì ṣe wípé bóyá èèyàn wọnú supermarket ó wá ra nǹkan. Ẹ mọ̀ bẹ́ẹ̀ ni pé kó jẹ́ pé mú ìwà èrè ni mí. Aṣọ wọn á fàṣọ kọ́ mi lọ́rùn. Wọ́n wá ní aṣọ yẹn 47,500 ni kéèyàn wá jù ẹ́ dá. So it's just like bẹ́ẹ̀ ni kàn tà mí mú ìwà yìí. Tọ́hún kò dẹ̀ dúró. Kò dúró nígbà tó ti tà mí. Ẹ ó dà bọ́dá Sàámú nígbà tí èèyàn owó yín ṣùṣù tó wá ju owó lù yín nígbà tí wàá mú owó yẹn ẹ ṣe lé ẹni yẹn mú kẹ́ ju owó yẹn lù padà. Inú mọ́tò ni mo sọ pé ó wà tó ti jowó lù mí o, mọ́tò yẹn dẹ̀ ń lọ. Ẹ máa lé mọ́tò náà lọ ni. Ṣé mo rò pé ó lọ́pọlọ ju àwọn ọmọ yìí lọ? Kí lẹ rí? Èmi mo mọ̀ pé ó kò lọ́pọlọ. Ẹ má bínú, ṣé ẹni wà nínú mọ́tò òun ràn máa ju owó lù? Àbí mọ́tò ràn máa ju owó lù kó o pé kán má lé mọ́tò lọ? Ẹ wo bọ́dá mi, ṣe ló rọwọ́ tó wà lẹ́yìn, ó rí bákan bákan lára tèmi o. Èmi ò bá sọ jet pé kẹ́ mówó yìí kẹ́ lọ ju sórí àkìtàn. Àbí kẹ́ ṣáà wá ibi tẹ́ máa fi sí kó má tiẹ̀ sí lọ́wọ́ yín kó má tiẹ̀ sí sàkání yín. Ẹ̀rọ fọmọ yìí lọ́pọ̀lọ́. Òun ló lọ́pọ̀lọ́. Pẹ̀lẹ́bẹ́, ṣé kán kúkú mówó yẹn wá fún ẹ kó lọ bá mi jù sórí àkìtàn? Bọ́dá mi, tó bá fún yín máa gbà, máa lọ bá yín fi sórí àkìtàn. Kódà tó bá yẹ kí mo tún lè mú lọ sódò, kí n lọ ju sódò kó máa bódò lọ, má bá yín ṣe. Kó sọ sódò. Wà sọ sódò. Ó máa sọ 47,000 sódò lásìkò yìí. Èmẹ́dẹ̀ ká da ọ̀rọ̀ tó sọ nù, kó tó sọ make sense. Sàámú má da ọmọ yìí lóhùn. Gba owó yẹn lọ́wọ́ ọmọ yẹn kó yọ ṣé àti wà fún wa ká máa lọ. Ẹ kéde. So ibi tẹ́ ẹ̀ mọ́rọ̀ lọ nìyẹn. Ibẹ̀ wa o. Ó ti yé mi. Àwọn ọmọ ìwúrí wọn ò pé ẹni bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ tọ̀tọ̀ pariwo ọpọlọ eṣinṣin ọpọlọ ọ̀ṣàná òun ló wà lórí wọn tó bá tiẹ̀ já gbàlúmọ̀ kò bá fi àdìẹ ẹ̀yin mọ́ tẹ̀ sọ ṣe bẹ́ẹ̀ ni pé kí n ka owó kí n mú ṣé àtìyẹn wá. Irọ́ àkó gbà ìgbà kan wà lórí ẹ̀ kó fi wá ká máa lọ. Ẹ ṣe bí ṣé àlẹ́ pè CHAIR chair ẹ ṣe ló ti tébù. Wọ́n rè gbé ìbò yìí kò gbọ́. Ó dà kò sí wàhálà mo ti gbọ́ yín bá ń kó wọ. Ọlọ́run 47,500 wọ́n sọ lù mí. Sàámú tó bá kọ̀ wájú sí ẹ. Kẹtàsà. Tó bá kẹ̀yìn sí ẹ. Kẹtàpá ni. Tó bá pè mí nìkan kọ́. Tó máa tún ara yẹn pa ni. Máa tún pa. O ṣé àbúrò mi. O ṣé. Sàámú. Kò ní dáa fún yín bẹ́ẹ̀ ṣe pé Sàámú. Ẹ̀yin méjì tó kù níwájú yẹn ó máa sá lọ ó máa fa àwọn ẹgbẹ́ yín ẹ̀ tó kù lẹ́ni. Ẹ jẹ́ tún gbọ́ Sàámú kù ẹ jẹ́ ń gbọ́ Sàámú lẹ́nu yín. Má fún yín lẹ́sẹ̀ tó máa fòyọ dànù ni. Owó tí mi ò tí ì mọ bó ṣe jẹ́ tí mo ìwà ní bad mood torí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ tí mò ń ronú. Ẹ tún wá ní kí n kó wá kí n mú ṣí àwà ṣí àkọ̀dá ẹni tébù ni.
bọ́dá gbàyà òṣì orí yín ti yí dànù mo ì máa lọ gbàdúrà sọ́wọ́ ẹni wípé kọ́lọ́run jẹ́ kí n tún lálà bí mo ṣe máa ń lálà wípé kí n lè mọ mi tó ti wá àgàn tuntun. SAAMU ALAJO. Bóṣù bá tán mo fẹ́ gbowó mi o. Ẹ wo uncle ẹ mọ mọ́tò wa dáadáa in fact ẹ máa tà. Ẹ ṣé gan sà. Ajé o Brasam. Bros, been looking for you. What? kí ló ṣe. Bro, mo ti wá yín tipẹ́. mi ò rántí yín mi ò mójú yín sà. Ẹ̀yin olóore ṣá tẹ́ bá ti ṣòro fún ẹ máa ń gbàgbé. Ẹ rántí mọ́. Anyways, bros, mo ní láti compensate yín. I need to give you some. ẹni sọ̀rọ̀ àgbàlagbà níyìn pẹ̀lú bí mo ṣe ń wo yín ẹ ti gbógun ẹ ti darúgbó sà. Oh no, hereditary lele, it's hereditary. Hereditary. Bẹ́ẹ̀ ẹ jogún ẹ ni. Yeah. Really? Yeah. mo tẹ́ má bínú pẹ̀lú ojú tí mò ń wò yìí ẹ má bínú abẹ́yìn ni núrù olólógbò. No. ẹ̀yin ni Fatai aládìyẹ. Yes, Fatai, but kò ṣaládìyẹ, but Fatai, yes. Fatai ni. Yes. ẹ kì í ṣaládìyẹ bọ̀ tẹ̀yìn ni. Yes, ibi ni Fatai. ojú yóò jọ Fatai ojú yóò jọ Fatai. Àwọn ti ṣe díẹ̀, ẹ̀gbọ́n ti ṣe díẹ̀. gbogbo orí yín dẹ̀ funfun gbogbo ìbọn yín funfun eyín yín dẹ̀ pé. Of course, definitely. Bros, we really appreciate it, God. I just want to compensate you. I just manage to kill you. ẹ ṣe mí ní tú wo lójú yín. Ẹ bá tú o, kò sí problem. mí ní tú o. Bros! mo bá fẹ́ jowó mí ní tú o. Ẹ ṣé sà. Ẹ ṣé sà. sọ́pọ̀ yẹn ìgbàfọ̀. Brasam ẹ jẹ́ màá ní lọ́ọ̀kì ṣáá. Brasam ẹ tú ẹ jẹ́ ká jọ pín in. mo rò kò rí yín bú. Ẹ̀rẹ̀ fún wa bẹ̀. mo rò kò kí lóò ṣe ń bí ibi ni wọ́n ń gbé ó lọ kẹ́mi ìmẹ́ni tó nílé olóṣì olórí burúkú. Brasam ẹni sọ ẹ tú kíní yẹn kẹfún àṣẹ. kí n tú kíní orí ìjọwọ́ ṣáàdì sùúrù ń tiẹ̀ o mo mọ ìyá ẹ mo mọ wá o àmọ́ lórí burúkú yìí gbogbo ìgbà lórí máa ń wò kọ́ ó máa ń wá máìkì tó máa fi kọrin káàkiri ni wọ́n bẹ̀ lọ kó lọ gba máìkì má jò kọ́ ẹ ṣekúṣe o. Àwa kíyàn ni. lọ gba máìkì. Kí ló kàn yín nú ẹ? lọ́ngì Yes, sir. mo ṣẹlẹ̀ jẹ́ kí n yẹ wò mo yí fìlẹ̀ owó ni mo mọ̀ sí àwọn jẹ́ kí n mi tó. ó dà kéèyàn máa ṣe oore ìwọ gba pépà jẹ́ kéèyàn káwó 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 500. Brasam 47.52. What's happening? 47.5. 47. Ẹni sùúrù. Oya máa mú ìtókù bá mú ìtókù. Kò sí kankan bẹ́ẹ̀ empty ni. Kò sówó ń bẹ̀. Àtọ́. 47,500 tí mo sọ pé wọ́n sọ lù mí. Nígbà yẹn. Ó ní eléyìí tún fún mi. Tó lè jọ gbẹ̀ni ni ẹni tó sanwó lù mí nínú mọ́tò gba ẹni orí. Ó kò juwọ́ sí mi ó dẹ̀ wáìnà kò ń lọ. Ó lọ. Mi ò rẹ́ níyì. Mo sá mi ṣàrí lè yìí. Ẹ wo, I think it is high time o. Kí ni ìwọ ti fẹ́ máa mú fúnra dání o? Mo lè imagine kó má lọ jẹ́ pé ẹni tó ń sanwó lù yín kó má lọ jẹ́ kó ti lọ commit níbì kan. Kó wá lọ sẹ́ pé Bọ̀sàmù ó mọ̀ nípa ẹ̀. I think we should go to police station. Ní ọgbọ́n tèmi o, ẹ já lọ sí police station ká lọ report o. Bọ̀bọ̀ yìí ní pé mo ti ṣoore fóònù rí lóúnjẹ fún mi ní 47.5. Nígbà tí wọ́n jẹ́ 47.5, ó ti mú fúnra dání. Really? Of course. Òun kí mi kàn rò bẹ́ẹ̀. Ó dà, you know what? Mọ́tò tí wọ́n gbé yẹn, ó dà pé taxi yẹn ò strong tó. Orí pé báyìí ń start ẹ̀ kò ṣiṣẹ́. Gbọ́nà gbà. Ó dà pé báyìí ni mọ́tò ẹ̀ gbà. Báyìí ni mọ́tò ẹ̀ gbà. SAAMU ALAJO. Because mo lọ lọ́nà ni mo dẹ̀ rí mọ́tò tó ń bọ̀ lẹ́gbẹ̀ẹ́ mi. Mi ò rẹ́ni tó wà nínú mọ́tò yẹn dáadáa. Mo kàn rí èèyàn yẹn tó ju owó lù mí ni. Mi ò dẹ̀ rí ẹni tó wà nínú mọ́tò yẹn dáadáa.
ẹni yẹn kàn juwọ́ síbi bó ṣe ju owó lù mí tó lọ tán nígbà tí màá yẹ owó yẹn wò tí màá kà ni mo rí i pé owó yẹn jẹ́ 47,500 47,500 àná alánà yìí onímọ̀ ayé èèyàn kan olúwa họ̀gì mi ó nínú funfun lórí ó nínú funfun nígbọ̀n àmọ́ ọmọdé ni pẹ̀lú bí mo ṣe ń wò yìí ló bá tún sọ pé mo ṣe olóore ó dẹ̀ máa ń ṣèyàn lórí gbọ́ àmúyẹ àwọn tí mo ti yọ kúrò nínú wàhálà include you tí mo ti yọ kúrò nínú àwọn ìṣòro tó pọ̀ ló bá ní pé mo ti ṣe olóore rí bó ṣe lọ envelope sí mi nìyẹn máa bọ́ sí kọ̀rọ̀ máa tún wò báyìí ló bá jẹ́ 47,500 again ara wá fún mi pé ó ṣe lè jẹ arákùnrin ó máa fún mi ní 47,500 pẹ̀lú ojú tí mo wò ó kàn guess ni mi ò guess right torí mi ò dámọ̀ bí mo ṣe mọ̀yàn tó mi ò mọ̀ kí ló lè ṣẹlẹ̀ this looks suspicious ó ní mo ṣe wò pé kí n wá sí police station kí n wá report ara mi torí kí sòbíà tó dé ipò mo wá kẹ́sọ́ lógàn bẹ́ ẹ̀yin lólúgàn bẹ́ sáà torí sòbíà ọ̀rọ̀ yìí ó ti fẹ́ máa dégbò. Mr. Saamu tí n bá gbọ́ ń yé ẹni yẹn sọ 47,500 naira ó sọ́lù ilé méjì ọ̀tọ̀ọ̀tọ̀. no ó fún mi lẹ́yọ kan ẹnìkan fún mi lẹ́yọ kan ẹnìkan sọ̀kan lù mí ẹni tó sọ̀kan lù mí yẹn mi ò mọ̀ ẹni tó fún mi lẹ́yọ kan yẹn ni mo dá mọ̀ bọ̀ 47,500 ni ó dẹ̀ yà mí lẹ́nu gan ó bà mí lẹ́rù. ẹ̀ẹ́dẹ̀ mẹ́ni yẹn. it is not a round figure mi ò mọ̀ tó bá jẹ́ round figure lówó yẹn mi ò lè bẹ̀rù tó yìí mi mẹ́ni ọ̀hún. Well, you have done well. Wisdom lẹ́lò. Mo ní o. Pé ẹ lè mọ ọ̀nà station láti wá report irú kéèsì báyìí. I am fully loaded. Because tọ́rọ̀ bá bẹ́yìn yọ àwọn ọlọ́pàá náà la máa padà defend yín pé ẹ ti wá sọ fún wa tẹ́lẹ̀tẹ́lẹ̀. So tẹ́ bá ṣe tán kó bí báyìí ẹ máa lọ sí ọ̀dọ̀ àwọn ọ́fíìsà yẹn ẹ máa kọ statement ẹ dẹ̀ submit ẹ fún wọn ní station wa bí báyìí. Ṣé ti get? Àlọ́kọ́ láti lè máa mú wa. No, ẹ máa kọ ní station wa bí báyìí ẹ máa fún wa ní ẹ máa kọ statement ní station ẹ dẹ̀ máa fún wa kẹ́ tó lọ. That is number one. Ẹlẹ́ẹ̀kejì ni wípé ibo ló wà ṣe bẹ́ẹ̀ kó wá. Ó wà lábẹ́ bẹ́ẹ̀dì mi nínú ilé. Inú ilé bíi ti báwo. Inú yàrá mi ló wà. Ẹ máa ní láti kó wá náà. Òun lẹ́fídẹ́ǹsì tẹ ní náà. Máa kó 47,000 méjèèjì 500 yẹn wá fún yín. Ẹ jọ̀ọ́ sí ti máa kó dọ́dọ̀ yín. Ẹ má ṣe báyìí. 47,500 ta ló ní ẹ? Ta ló ní ẹ? Ta ló fún Sàámú? Ṣé bẹ́ẹ̀ máa ṣe nìyẹn ni? Ṣé ẹ máa dá ẹni tó kó fún mi mọ̀ láti inú owó ni? Mr. Saamu. Kí lẹ fẹ́ fi ṣe mí? Mr. Saamu. Ẹ fẹ́ kówó yẹn sínú àmórì. Mr. Saamu, ṣé rí 47,500 yìí tí ní pé kẹ́yìn kó wá as evidence. It is our own duty láti ṣiṣẹ́ lórí ẹ̀ ká mọ ẹni tó ń sọ owó yẹn lù yín. Ká mọ ẹni tó fún yín lówó yẹn. So kò sí ìtókùn ẹ̀yin pẹ̀lú ṣáfẹ́ ojú ká tó rí owó ni. Your own is to bring the money. Bàbá Bídèmí, ẹ dẹ̀ ń pariwo mọ́ mi nítorí 47,500. Kí ló ṣẹlẹ̀? Ṣé ẹ ti pín in lọ́kàn ara yín ni? Ẹ ti calculate méjèèjì papọ̀, ẹ ti wo percentage ti yín. After all, owó tá a sọ̀rọ̀ pa èmi náà jù sí, èmi mo ì ní. Ẹ jẹ́ kó ìwà lọ́wọ́ mi, tó bá dẹ̀ dípò ti dàbí kó fẹ́ di nǹkan mi. Ó ní màá dẹ̀ wá síbí, tátẹ́gùn màá dẹ̀ fẹ́ sí, màá ti ná tán. Tí ní kẹ́ bèrè pé kí ni mo fi ṣe kẹ́rẹ̀ àbá mi yọ. Mr. Saamu, ohun tí mo fẹ́ sọ fún yín ni pé ẹ lọ kówó ìwà. Bí mo interest yín lórí 47,000 ẹ mú nǹkan kókó. Anyways, ẹ wo àárín yín church. Àmì tó wá tó ń bínú jù tó ń kọ́ra gan fáwọn òrí oníyàwó pásítọ̀. Tẹ́ bá rí bó ṣe bá mi sọ. Tẹ́ bá rí bó ṣe bá mi sọ. Bàbá mi ti dá. Bàbá mi ti Mr. Lawada. Báwo pé kí ló lè pa ẹ̀yin àti ìyàwó pásítọ̀ pọ̀? Wọ́n ń rànjú béèrè yín ni o. Mr. Saamu, ó dàbí pé nǹkan tó bá wa kò ká ẹ lára. Torí ẹ̀ ló jẹ́ kó máa dá sọ̀rọ̀ tí ó kàn ẹ́. Mo ní other things láti attend sí. You better leave my office now. Bàbá Bídèmí, ẹ lè máa lò fún mi. Most especially tá a bá wà church, ẹ máa ní Brother Saamu, ẹ wá jókòó báyìí. Brother Saamu, ẹ wá jókòó báyìí. Ìgbà tí mo ìwọ̀nú ọ́fíìsì yín, ẹ lè lò fún mi. Ó dẹ̀ di pé mo sọ pé ìyàwó pásítọ̀ wọ́n rànjú béèrè yín ló wá di pé ẹ̀yìn sí o. Saamu, disturb me. Nǹkan tó pọ̀ tó báyìí ni. Ọlọ́run pa mí. Àwọn ṣá, mo fẹ́ lọ sọ́ọ̀ṣù.
Ọ̀ṣun àtòṣogbo kí ni ìyàtọ̀ kò sí ìyàtọ̀ ń bẹ Ọ̀ṣun Òṣogbo. Same ni. Wá. Yay! Ẹni sùúrù. Ta ló gbé mọ́tò ìwá? Ẹni tó gbé mọ́tò ìwá gangan ni mò ń sọ. Ẹ gbà mí. Ogún mi ò lè tàn mí jẹ. Ó dà pé mọ́tò ìbí. Rántí ọjọ́ tí mo sọ wípé mo délé pé ọ̀kan fún mi ní 47,500. Ó dàbí pé inú mọ́tò yìí ni ẹni yẹn ti jáde. Ó ní mo ṣe bẹ̀rẹ̀ pé ta lórí mọ́tò. Àwọn náà mèèyàn tó gbé mọ́tò wá. Ẹ wo inú ilé ni mo wà. Bárí yẹn gan ló pè mí pé àwọn fẹ́ rí mi. Ó ní mo ṣe wá bá wọn ta. Bí mo dẹ̀ ṣe déta báyìí, mo rí pé mọ́tò wa ń ta nìyẹn. Ìfà bí Jìkò tó ṣe wọlé ń sin, mo sì ń béèrè lọ́wọ́ ẹ̀ pé Jìkò tó ta ló páàkì mọ́tò síbí o. Òun náà lóhùn mèèyàn tó páàkì mọ́tò síbí. Ẹ rí pé ìmẹ́tẹ̀ẹ̀ta gọ̀. Ẹ rí kórìí yín ò pé. Irú ọ̀rọ̀ òṣìwò lẹ́ ń sọ yẹn. Wípé ìwà nínú ilé ẹ ò mọ ẹni tó páàkì mọ́tò síbí. Ṣó make sense ni? Ẹ mọ bí mọ́tò ṣe débí. Bro, ẹ pẹ̀lẹ́. Actually mi ti bèrè yín tẹ́lẹ̀, you know me retraces pé wà round. So mo ní kí n sáré lọ wò yan kan náà bẹ̀ yẹn kí n tó padà wá. Ẹ má bínú o. Ẹ jẹ́ ẹ farabalẹ̀ mú ìwé yẹn kẹ́ ọ̀rá farabalẹ̀ bẹ́ẹ̀ jẹ́jẹ́. Ẹ jọ̀ọ́, ẹ̀yin kọ́ ni mo pàdé. Tẹ́ ẹ bọ́lẹ̀ nínú mọ́tò kan, tẹ́ ẹ họ́ọ̀gì mi, tẹ́ ẹ fi fún mi ní 47,500. Ṣẹ́yìn. Yes, èmi ni ẹ. Ẹ jọ̀ọ́, ṣẹ́yìn náà ni mo rí nínú mọ́tò yìí tó jẹ́ wípé mo pàdé tẹ́ kan ju owó sí mi tẹ́ ẹ dẹ̀ juwọ́ báyìí nígbà tẹ́ lọ. Exactly, that's me. Kí lẹ wá tún wá padà ṣe ń bí. Ẹ jẹ́ sá mo ní kí wọ́n á compensate inú kí n fún ní extra cash. Tẹ́ ẹ bá wọnú mọ́tò yẹn kò lè dà fún ẹ. Compensation kill you there. Ẹ tún fẹ́ compensate mi fún kíni? Oore wo ni mo ṣe yín kí lèmi àti yín jọ ṣe papọ̀ tẹ́ fẹ́ compensate mi? Ẹnì yẹ́yìn kò ní dá fún yín. Ẹ wọlé gbogbo orí burúkú tẹ́ bá mi sọ, orí yín burú ni. Tó o bá gbìyànjú láti wọnú mọ́tò nítorí bó ṣe wù ẹ́ ọmọdé ni ẹ́ mi ìmọ̀ bí tó ti lọ kó fún òfurufú sórí tó o bá gbìyànjú láti tún fẹ́ wọnú bẹ́ẹ̀ máa fọ́. Ká ló sọ̀rọ̀? Bárí yẹn ni. Kí ló wí? Bárí yẹn ni wọ́n ń pè yín ni. Kí ló wí? Wọ́n ti há ó fẹ́ rẹ̀ wọ́n díẹ̀. Ó fẹ́ rẹ̀ díẹ̀. Ohun ẹ ò ní làmọ́ láíláí tó o bá tún pè mí. Èmi ló sọ bẹ́ẹ̀ kò ní làmọ́ tó o bá tún pè mí. Mo rò kò rí ẹ yí. Mo rò kò ṣí èrè. Arákùnrin tèmi wo yìí wọ́n look am full náà ewu bóyá múra wọ́n múra dáadáa wọ́n náà fẹ́ compensate yín ní bọ̀dá mi. Tó o bá gbé mọ́tò kó máa fọ́ gíláàsì ẹ̀ máa fọ́ dání. Ọba sọ pé òun ò gbà owó ẹ̀yin náà wọ́n mọ́tò ìjọba lọ́wọ́. Kúrò bí. Kúrò bí. Pàdé mo máa yóò dàrú. Ṣọ́rí wa gbárí yẹn. Ṣọ́sẹ̀ àbọ̀ sí ọ̀rọ̀ ọlọ́rọ̀ tí ọkọ̀ ẹ lọ́wọ́ tí ọkọ̀ ẹ lẹ́sẹ̀ ẹ̀tọ́ kájẹ wà ló ló máa padà pa ẹ́. Ẹjọ́ ẹlẹ́jọ́ oníkókó lẹ̀ wà á nírànwọ́. Òun ẹ ò ní là. Ẹbí ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ. Lóṣù. Sàámú ṣènìyàn. Wọ́n sọ̀rọ̀. Wọ́n sọ̀rọ̀ ìbùkún sáyé mi. Ọba tó pọ̀ ní pàtàgbára. Wọ́n sọ̀rọ̀ ayọ̀ sáyé mi. Ó sọ̀rọ̀ ayọ̀ sáyé àwọn ìṣáájú. Tó dá wọn lóhùn ayọ̀ wọn Ọlọ́run. Kábíyèsí ò wá dá mi lóhùn ayọ̀ mi. Wá sọ̀rọ̀ ayọ̀ sáyé mi kí dọ́mọ ẹ̀rí ńlá. Wá sọ̀rọ̀ ìbùkún sáyé mi. Ọba tó pọ̀ ní pàtàgbára. Wá sọ̀rọ̀ ayọ̀ sáyé mi. Àmín. Ọ̀rọ̀ ayọ̀ awọnú ayé mi náà. Bẹ́ẹ̀ ni ẹjọ́ máa. Bọ́mọdé òkú. Ẹ pẹ̀lẹ́ ẹ̀yin náà ni mò ń kí.
n là ń kọrin lẹ̀ mí bí ẹni pòrin tá à ń kọ́ kàn yín tẹ́ ń jó bí kìíní kí ló ṣẹlẹ̀. bọ́lá Sàámú ẹ̀yin ni mo wá rí tó ń ṣe àwọn ọ̀rẹ́ mi. kí ló ṣẹlẹ̀. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó ní sísá mi kan event planner ni wọ́n so wọ́n need àwọn èèyàn tó jẹ́ pé ó lè máa perform ní àwọn event tó máa ń gbà yẹn so nǹkan tí mo ṣe wá rí yín nìyẹn èmi dẹ̀ ti recommend yín fún wọn bí mo dẹ̀ ṣe dárúkọ yín pé bọ̀dá Sàámú ó dà pé àwọn náà mọ̀ yín so ni mo ṣe ní kí n wá rí yín bó dẹ̀ ṣe wà yẹn philanthropist ni wọ́n o àti wọ́n lawọ́ gan wọ́n dẹ̀ ní owó gidi. o recommend wa fún sista ẹ wà ní philanthropist ní sista ẹ ṣé bó ṣe wá sọ yẹn ṣe pé ṣé kí n máa sá lọ ni tí sista tiẹ̀ bá jẹ́ philanthropist kí lè bí. irú nǹkan tí mo mì ni pé wọ́n ń ṣèyàn yẹpẹrẹ láwùjọ nǹkan tí mo dá. èmi ò ń lùlù lásán o sọ fún philanthropy ẹ sọ fún o tó ti yẹ ẹ sìn philangoldberg lèmi o àwọn olùlù lásán o kò sí problem. àwọn àkọ́kọ́ mọ standard yìí wọ́n á mọ bí tẹ wéèsì nǹkan tí wọ́n ṣe kọ́ ní kẹ̀kẹ́ wá nìyẹn. ok ẹ kò sí wàhálà ìgbà wa la fẹ́ lọ báyìí. àbúrò Sàámú tó bá ti ya yín ni ẹ lè dé anytime tẹ bá lè lọ ni. ọ̀la ń kọ́. in fact tẹ bá fẹ́ lọ ní ìsìn gan ó ti yá. jẹ́ kó jọ̀la tó bá jọ̀la kò sí wàhálà. wá bí ọṣí bí ń kọ́. ó máa wà nínú yàrá mi mo mọ̀ kó fẹ́ lọ wẹ̀ lẹ́ẹ̀kan dàpọ̀ nígbà tó wẹ̀ tán inú yàrá mi ló wà kó dẹ̀ wọ́n kankan. kí ló ṣẹlẹ̀ sí yàrá tọ̀dọ̀ wọn. orí ẹ̀ ló gbúrú frog light ó mọ inú ọ̀nà tiẹ̀ kó lọ bá kọ́kú gbogbo lọ jáde mo máa fi gbogbo ìbàjẹ́ náà ni látijọ́ tí mo ti mọ̀ ọ̀rọ̀ gidi tó máa jáde lẹ́nu ẹ̀ rí ọlọ́run dẹ̀ jẹ́ kó wọ́ọ̀kì náà ni kó má jẹ́ pé tí olórí burúkú rẹ̀ ó fẹ́ sẹ́ẹ̀tì olúwa ẹ̀ ọ̀pọ̀ ni. ẹ má bínú sórí gbogbo eré yìí àti nílẹ̀ tẹ́lẹ̀ àti tóbìnrin yẹn ọ̀pọ̀ náwó lọ́wọ́ yìí ìsáwọ̀ afẹ́ mú gbọ́ nínú gbogbo rẹ̀ báyìí. èwo lẹ́rù òpó pé nínú ká máa wọ oòrùn káàkiri àti ká lọ bolówó. olówó yẹn ni o. olówó yẹn ló pè. olówó yẹn ló. wá sọ̀rọ̀. ire 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 lọ́jọ́ ayé mi ni mo tọrọ ìbùkún tó pọ̀ kọjá lé mi wá o kó wọlé sínú ilé mi kó wọlé kó wọlé sínú ilé mi kó wọlé oríire tó pọ̀ kó yá lé mi ni mo fẹ́. ọmọ ni wọ́n fi gbé 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 ọwọ́ oṣù ṣàlọ́wọ́ mi ọmọ ni wọ́n fi gbé ọwọ́ oṣù ṣàlọ́wọ́ mi ọmọ ni wọ́n fi gbé. Wonderful! Wow! Wọ́n ti wà pàjù. Orí yín wà bẹ́ẹ̀ ń tàn wá. No. Mi ò tàn yín o, mo gbádùn yín gan-an ni. Madam B, ẹ kú iṣẹ́, mo gbádùn àwọn pípò yìí gan ni. Ṣé irú àwọn event ẹ máa ń ṣe yẹn? Àwọn pípò yìí kẹjẹ́ kó máa kọ́kọ́ kọrin táwọn celebrant tó wọlé. Ó ti máa wà pàjù. Wo orí sọ àmọ́ ṣe gbogbo dúpẹ́ tó ń dúpẹ́ lọ́wọ́ mi yẹn mi kọ́ lè yẹ kó dúpẹ́ lọ́wọ́ ẹ̀ àbúrò mi tó jókòó lè yẹ kó dúpẹ́ lọ́wọ́ ẹ̀. nígbà tó wá bá mi pé àǹtí mo mọ̀ pé event planner nìyí wọ́n dẹ̀ ní ọmọ kan tó máa ń kọrin o pé ní ẹ good gan-an mo rí nǹkan yìí ná pé tó ṣàbẹ̀rẹ̀ sí júwe ló wá júwe Uncle Sàámú Uncle Sàámú kẹ̀ ìgbà ọlọ́dọ̀ olórin oníwàhálà lèmi mọ̀ wọ́n sí o Uncle Sàámú ṣe é fa wàhálà mo ṣá. mo ṣe ń fa wàhálà. ẹ ṣe ń fa wàhálà. bẹ́ẹ̀ni èmi àti wàhálà àjọ wà ní mà level wàhálà bí gangan 75 mi talent tí mo ní 10 ni bẹ́ẹ̀ ni ó ti yẹ̀yìn 15 tó kù ni mò ń lò fún ìgbésí ayé mi. ẹ wo gbogbo nǹkan tẹ́ sọ dà èmi ò bá ní kẹ́ má fa wàhálà mọ́ ṣe rí 75% yẹn. tí mo fi fa wàhálà yẹn. tẹ́ fi fa wàhálà yẹn èmi ò bá ní kẹ́ dá padà sórí talent yẹn you know ṣe rí 15% yẹn ẹ bá fi style kẹ́ fi dá padà sórí wàhálà
torí ìtẹ́ gbé lọ́wọ́ ìjú pé kẹ́ máa fọ wàhálà lọ ẹ gbọ́ voice yín ẹ gbọ́ ẹni kejì mi ẹ gbọ́ kan tó sọ ẹ má fọ wàhálà mọ́ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run èmi gbádùn yín mo gbádùn orin yín ó sink sí mi lọ́pọlọ sink sí mi ní gbogbo ara ṣé rí pẹ̀lú kọjá wá ṣe màá wá jọ yín lójú o màá fún yín lówó ń bíbá ìkẹ́ tó lọ tó ti di ọjọ́ event tẹ perform by man ẹ jẹ́ n wọlé kí n jáde. ṣé bẹ́ẹ̀ ni event planner. èmi náà ni. ẹ̀yin kọ́ lẹ fẹ́ ṣe pàtí. èmi kọ́. ẹ dẹ̀ máa fún wa lówó. kí ló dé. fìlà Goldberg ni ẹ̀yin ò ṣe fìlà Goldberg ni. ẹ wò tó bá jẹ́ pé ẹ máa tún wọlé ẹ máa fún mi lówó bẹ́ẹ̀ ṣe sọ ẹ jẹ́ ń dáṣì yín lórí nǹkan sí i. ó ní ọdún yìí ọdún ayọ̀ yìí ni ẹ̀kọ́ lé mọ́lé ẹ̀dúndún ra mọ́tò ẹbí mọ́lẹ́mọ́ ẹlẹ́ni tẹ ọkọ yìí ń fẹ́ ẹ fà ayọ̀ lọ́dún yìí já ọdún yìí sẹ́ ọdún yìí ọdún ayọ̀ yìí ni ẹ̀kọ́ lé mọ́lé ẹ̀dúndún ra mọ́tò ẹbí mọ́lẹ́mọ́ ẹlẹ́ni tẹ ọkọ yìí ń fẹ́ ẹ fà ayọ̀ lọ́dún yìí já. Báyìí fẹ́ ṣe bó ṣe ń ka owó yẹn báyìí bó ṣe ń kà lọ báyìí ọkàn mi dẹ̀ ń fà sí obìnrin tó ń ta búrẹ́dì bẹ́ẹ̀ yẹn wo ìyá Bímbọ́ tó ń ta búrẹ́dì bẹ́ẹ̀ yẹn àti kọjọ́ ọ̀dọ̀ ọmọ mímu sẹ́yìn náà máa jẹ búrẹ́dì. máa jẹ o. ẹ máa jẹ bẹ́ẹ̀ ni bá mi ọmọ tí wàá ṣe lẹ̀ ń sìn. ṣé ẹ máa jẹ búrẹ́dì. máa jẹ o. ẹ máa jẹ ṣé wọn náà máa jẹ búrẹ́dì. òbí akọ́ ra búrẹ́dì mẹ́ta kí ló ṣe ẹ́. Bọ́sà 47,500 lówó yìí. kí ló wí. 47,500. Kẹ̀kẹ́ ti jábọ́. ní ìgbọ́. 47,500 naira ni. tí event planner tún fún wa. nísinsìnyí. Sàámú ìsìn jógójógó ilé ìṣẹ̀lẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta ìbáyìí 47,500. 47,500. no ṣó dẹ́ ẹ lójú. Long. Yes, sir. Long. Yes, sir. Long. Yes, sir. Are you sure of what you're saying? 100% sure. 100. Yes, sir. 100. Yes, sir. 100. Sàámú. ẹ wo èmi ò láì gbogbo iṣẹ́ tẹ̀ ń bá mi ṣe o mi láìkẹ́ náà ìgbà tí mo dé ọ̀lẹ́ ẹ̀ ń jọ̀wọ́ gbogbo nǹkan tẹ decorate sínú ọ̀hún yẹn kò make any sense kò dá náà ìbọn dẹ̀ mọ̀ pé wọ́n ló lọ ṣe. máa kún ṣèmi ni mo ṣe decoration tẹ̀yìn rí tẹ ní kò dáa èmi mo pàpà wá tún ṣe àbí. bẹ́ẹ̀ni àwọn Kẹ́hìndé àwọn ló wá ṣe the first one yẹn so àwọn ló wá tún ṣe padà bẹ́ẹ̀ni. ẹ jọ̀ọ́ Ọlọ́run ní baṣẹ́ yín jẹ́ ta ló ń gba gate. àmì ẹ̀tún ti lálẹ́ irú kí lélẹ̀ kò dáa madam kò dáa. kí ló ṣẹlẹ̀. ọwọ́ yìí ni kí n ti béèrè pé kí ni nǹkan tó ṣẹlẹ̀ kí ló dé gangan kí ló dé náà. kọ́tẹ́ ń sọ òye mi. nígbà tẹ́ máa fún mi lówó bí o tọrọ owó lọ́wọ́ yìí ẹni ká wá pàfọ́ọ̀mù bí ni ẹ máa kó wa lọ síbi event lóòótọ́ mo mọ̀ kí n máa gba owó lọ́wọ́ yìí bọ̀ bí o tọrọ ẹ dẹ̀ fún mi ní 47,500 ẹ sì máa fún mi ní 47,500 ṣé wọ́n rán yín wá ni ṣé ìjọ wà bẹ́ẹ̀ ni. Uncle Sàámú kúlẹ̀ tí wàhálà rọ yín lọ́rùn báyìí ẹ kó ti pariwo wàhálà ń bí náà. ibẹ̀ ni mo ti ń jẹun inú wàhálà ni mo ti ń jẹun. ọ̀rọ̀ tí mo ṣe ń sọ fún ẹ rè o ní pé Uncle Sàámú pé wàá perform fún mi ní pé wọ́n á fẹ́ fún wọn ní 50,000 naira. ok àwọn ló wá perform fún yín tẹ́ fi fún wọn lówó. ìgbà tí máa ṣẹ́ẹ̀kì inú báàgì mi mọ̀ pé gbogbo owó tí mo kó sínú báàgì pọ̀ gbogbo ẹ̀ dàpọ̀ ìgbà máa ṣẹ́ẹ̀kì inú báàgì mi mo rí pé 2,500 lélẹ́yìí ẹ̀jẹ̀ tí wàá lọ tán mi ṣáà ní máa lé yín mú káàkiri 50k mo fẹ́ fún yín o kì í ṣe 47,500 ni mo fẹ́ fún yín o wàásù 50k 50,000 naira ni mo fẹ́ fún yín. 50 wàásù lẹ́yìn fún mi ó wá bọ́ sí 47,500 bí ẹni òkùnkùn ṣe ń fún mi lẹ́yìn náà ṣe fún mi ní ẹ fi rọ́bà báǹdì mú 500 ẹ̀ máa lé lórí ẹ̀ ìyẹn ló ń yà mí lẹ́nu ẹ má bínú sí mi mọ̀ pé yẹn ni torí wàhálà tí mo ti ń kojú ẹ̀ lórí 47,500 téèyàn kan ti fi ń lé mi káàkiri láti bí ọjọ́ mẹ́ta ó pọ̀ gan ni mà. èèyàn kan fi. ó kọ́kọ́ fún mi ní 47,500 ó sọ́lù mi ní. irọ́ ọlọ́run tọ́ ni bóyá sọ́lù mi báyìí bámu báyìí máa ń délé máa kà á bí kí àbí bẹ́ẹ̀ kọ́ mo tún pàdé ẹ̀ wọ́n ọ̀gì mi báyìí bóyá ọ̀gì mi báyìí 47,500 ló tún fún mi. again. bẹ́ẹ̀ni ó bá tún wá sílé mi bó ṣe wá sílé báyìí mo lé dànù jápa mo lé mi wàhálà ló fẹ́ gbé ká mi mọ́ lé mi tó jẹ́ pé fúnra mi wàhálà ni mí èmi tó jẹ́ pé wàhálà bá mi gbé ni èmi ò dodúmọdù ọlọ́mọdọ́gbọ̀jọ̀gbọ̀.
èmi ló fẹ́ máa gbé wàhálà wà bá ọlọ́run á mú ẹni mímí ṣe gba wàhálà lọ́wọ́ ẹni nígbà tí mo tún wá dọ́dọ̀ yín bí tẹ́tù wá fún mi ní 47,500 mo ní bóyá bẹ́ẹ̀ ni ìyá ẹ̀. ẹ wò ẹ má fọ̀rọ̀ yẹn ṣeré o kẹ́rí bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yẹn ibi tí brain tèmi ti lọ ó ti lọ fà o. ó ti kọjá event. ọlọ́run nínú ayé tá a wà nǹkan ṣẹlẹ̀ o ẹni tí ẹ mọ̀ rí tó wá lálàkọ́kọ́ tó fún yín ní 47 naira. 47,500. ẹlẹ́ẹ̀kejì náà. same thing. ẹlẹ́ẹ̀kẹta lè lè dànù. ó fẹ́ fún mi mi ìmọ̀ ẹni tó fẹ́ fún mi lẹ́lẹ́kẹta yẹn. ẹ jáde sọ̀rọ̀ ara yín. nǹkan ti ṣẹlẹ̀ inside life. oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀. tẹ bá ti mọ̀ bẹ́ẹ̀ ẹ jáde sọ̀rọ̀ ara yín o ẹni tẹ́ mọ̀ rí tó dédé wá ń bá yín tó ń jù fún yín tó ń jù wá ẹ ní rí wàhálà o ẹ ní rí wàhálà o òun lẹ kọrin bí tá à ń gbádùn yín tí mo ná sink sí mi lọ́pọlọ ànímọ̀ ṣe mọ̀ kò ní jẹ́ ti yín o ẹ jẹ́ wọlé kí ló bá yín kó balance yín wá o èmi ò ní sọ ju báyìí lọ o àti sọ̀rọ̀ tiwa tán tó bá ti lọ àyànjọ́ ọ̀rọ̀ wa ẹ̀kọ́ lẹ́yìn náà ti ń kọ́ yẹn o ẹ̀ ṣáà rí nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí ẹ̀yin náà ti ń kẹ́kọ̀ọ́ nìyẹn ọ̀njùgbì ẹ̀rí pélé ẹ̀rí pélé ó ga ọkú ẹ̀yin náà rí pó ga inside life oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀. gbowó kò gbòbí bóyá ń bá fún lówó máa fi. bọ̀dá yìí ṣé ti sùn ẹ̀jẹ̀ yín. kò lè dá fún yín ẹ sà ayé yín ti rún sà èmi lè sọ pé ṣé mo ti sùn ẹ̀jẹ̀ wo ni mo gbà lọ́wọ́ yín ṣé mi ló fẹ́ èmi ló try láti fẹ́ attack nínú community mi. ṣé ẹ gbowó ni. owó wo ni mo gbà lọ́wọ́ bàbá ńlákù bàbá ẹ̀ owó wo ni bàbá ńlákù bàbá ẹ̀ fún mi tó ní pé kí n máa ṣẹ̀jẹ̀ sọ fún mi. bóyá ẹ gbowó lọ́wọ́ bàbá mi ẹ máa mọ̀. mo kì í lẹ́mi ògbódùmọ̀dù kọ́ lọ́mọ jọ́gọ̀jọ̀gọ́ nínú àdúgbò tèmi ló ti fẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣe léyìí wàhálà èmi ni mò ń jẹ́ bẹ́ẹ̀ àbórí ẹ ti dàrú ni àbórí ẹ ò pé tó bá rán ẹ wá ní community torí mi ò mójú ẹ rí mi ìmọ̀ ìyá tó bí ẹ mo lè mọ̀ kí tí máa gbá findings mi lórí ẹ láàárín 30 minutes máa mọ bí tán ti bí ẹ máa mẹni tó ṣu ẹ máa mọ bóyá yẹ ẹ lálẹ́ rí máa mọ bí bàbá ẹ gangan ọmọ bí tó jẹ́ máa mọ̀. ẹ máa múra lé láti sùn ẹ̀jẹ̀ yín. bàbá lákù bàbá ẹ ní kó múra láti ṣẹ̀jẹ̀. ọlọ́run ìjìnlẹ̀ fẹ́ gba ọpẹ́ wa. àmín. àní lórí ìránṣẹ́ rẹ olúwa gba ẹ̀yìn wa. àmín. afẹ́kẹ́ sọ bẹ́ẹ̀ olúwa sọ bẹ́ẹ̀. àmín. ọlọ́run orí òkè yìí ó yá sọ bẹ́ẹ̀. sọ bẹ́ẹ̀ àmín. lórí ìránṣẹ́ rẹ ó yá sọ bẹ́ẹ̀. sọ bẹ́ẹ̀ àmín. sọ bẹ́ẹ̀ ọlọ́run àmín. sọ bẹ́ẹ̀ ọlọ́run àmín. sọ bẹ́ẹ̀ àmín. sọ bẹ́ẹ̀. ọlọ́run agbórúkọ yín ga ẹ gba ọpẹ́ wa. àmín. torí pé ẹ ti sọ bẹ́ẹ̀ ẹ gba ẹ̀yìn wa gbogbo ògo jó máa jẹ́ ti yín. àmín. jésù olúwa wa. àmín 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 orúkọ jésù. hallelujah. ẹ pẹ̀lẹ́ bọ̀dá Sàámú. ẹ̀yin nìkan lọ́lọ́run bá sọ̀rọ̀ ní ẹjọ́ kí lọ́lọ́run sọ mo kàn gbọ́ pé ẹ pọ́ọ̀sì ní mi ìdẹ̀gbọ́n kankan mọ́ ẹjọ́ kí lọ́lọ́run sọ fún yín gangan. bọ̀dá Sàámú ẹ máa sun ẹ̀jẹ̀ yẹn o. sọ bẹ́ẹ̀ kí lẹ́ ń sọ yìí irú ọ̀rọ̀ wo lẹ́ ń sọ yìí àní mo pàdé bọ̀bọ̀ yẹn ó dẹ̀ sọ fún pé bá a ṣe jẹ́ mi ìdẹ̀mọ́ ẹ̀jẹ̀ kankan tí mo gbà lọ́wọ́ ẹ̀mí mọ̀ kankan tí mo sọ ẹ̀rù dẹ̀ bá mi nítorí pé ó jẹ́ pé sáìdì ọ̀dọ̀ yín ni mo fẹ́ gbà kọjá bó dẹ̀ yá bí ẹ wá ní máa ṣẹ̀jẹ̀ yẹn ṣé ẹ mọ̀ rí ni ṣọwọ́ yín ni mo ti gbẹ̀jẹ̀ ni ṣebí kò gbowó kò gbòbì kò tó di pé fún wa lówó ni wọ́n sọ Jésù lèmi mọ́ o. bọ̀dá Sàámú gẹ́gẹ́ bí a ṣe ń mú mi rí ẹ gba nǹkan kan lọ́wọ́ ènìyàn ẹ jẹ nǹkan yẹn mi ò rí clearly nǹkan tó jẹ́ ṣùgbọ́n mo ṣàmọ̀ pé ẹ gba nǹkan yẹn jẹ́ bẹ́ẹ̀ ṣe jẹ́ tán ẹ tún wá sọ nǹkan kan lẹ́yìn ẹ̀. ibi tí problem máa wà nìyẹn torí mi ò mọ nǹkan tí mo fẹ́ ṣe báyìí ẹ wò tí n bá lọ ra oúnjẹ nílé oúnjẹ lásán ní búkà tí n bá jókòó títí máa fi rà títí mo máa fi jẹ títí mo máa fi jẹ tán pátápátá máa sọ̀rọ̀ ni ẹnu mi ò kì í dákẹ́ máa rojọ́ máa kùn ní tí máa fi sọ́sọ́ because tí mi ò bá rojọ́ ju bó ṣe yẹ lọ oúnjẹ yẹn ò ní digest tí ì bá rojọ́ oúnjẹ ò ní dénú mi Holy Communion ara olúwa tí n bá fẹ́ gbà ní church máa rojọ́ ni ṣáà kan máa ní kéèyàn dákẹ́ èmi ò ní dákẹ́ máa kùn ní ẹni tó jẹ mí lówó ẹni ò jẹ mí lówó ẹni tí mo rí tí ò wọ bàtà dáadáa gbogbo ẹ̀ ni máa sọ torí tí bá sọ ọ̀rọ̀ oúnjẹ yẹn ò ní dénú mi ìjọ mi wàá mọ nǹkan tí mo jẹ mi mọ nǹkan tí mo jẹ o.
Sàámú fúnra yín lẹ sọ fún mi wípé wọ́n sọ fún yín wípé ẹ máa sun ẹ̀jẹ̀ mo dẹ̀ ń sọ fún yín wípé ohun tí mo rí náà ni wípé ẹ ti ṣe nǹkan tó ní í ṣe pọ̀ mọ́ ẹ̀jẹ̀ yìí dandan dẹ̀ ní fún yín kẹ́ ẹ san ó ní mò ń sọ fún yín ẹ rántí dáadáa o ẹ ti gé nǹkan yẹn jẹ ẹ gba nǹkan yẹn lọ́wọ́ èèyàn ẹ jẹ mo rí i pé ẹ kàn jẹ. mo gbà mo kàn mo jẹ. ẹ dákun ẹ ṣàánú mi o níta bá ní ẹ fi ràn mí lọ́wọ́ o ẹ dákun wọn ṣalágbe àmọ́ owó ọwọ́ mi ló sọnù kò sì síbi ń ṣe rí mi mo ṣe tọrọ àánú lọ yín o. bàbá mo ń jẹ yín. ẹ wojú mi dáadáa. ọmọ dáadáa ni ọ. ẹ gbé àkósẹ́gbẹ̀ ẹ jòkó sí bíbá ẹ ní kí n ṣàánú yín. bẹ́ẹ̀ni. mi ò mọ bí tẹ́ ti wá ẹ kàn wọnú community wa ẹ jòkó ẹ wá tọrọ báyọ̀ ní bíbá ẹ wojú mi dáadáa ara ń kan mi ẹ wò tí mo bá gbá yín mú wọ́n gbá yín tì lọ́wọ́ mi ni. ẹ bá kó sí yín dídé gbá bí tẹ́tí. má ṣe bẹ́ẹ̀ kò sí ní tó kéré dákun ṣàánú mi èdùwà ó ṣàánú wọn náà kò sí ní tó kéré kò sí ní tó pọ̀ jù. ẹni tó bá pariwo lélẹ̀ yá máa bá tiẹ̀ lọ bí tó bá lọ o kó o tètè padà dé o kó o padà wá o ẹ̀gbọ́n kí ló ń dé tẹ̀ ń bá wọn pariwo nù community bẹ́ẹ̀ kí ló jẹ́ yín. àánú yìí mò ń fẹ́. àánú lẹ̀ ń wá ẹ̀yin ẹlẹ́mà ti sọ ṣé tẹ́ bá lọ straight by ilé green kan wà lọ́ọ̀kan tẹ́ bá ti dé junction lẹ́yìn gangan ẹ yà sàpá òsì ẹ rí uncompleted building kan ilé àánú nìyẹn ìyá àánú ibẹ̀ ló ń gbé. bí bẹ́ẹ̀ kọ́ mo ní ẹ ṣàánú mi ẹ bù mí lówó mò ń sọ mo ń sálágbé owó ló sọnù lọ́wọ́ mi mo ṣe ń wá àánú pé kí n lè rí owó tọrọ mo bá rí ẹbí tamí lọ́rẹ̀ ẹ̀yin náà rẹ̀ ni tí ó ṣe ń láàánú. owó sọnù lọ́wọ́ yín. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ ṣe tó gbẹ̀mùgbẹ̀mù ló jẹ́ kẹ́ ẹ jókòó sínú igbó yìí. dúkìá alábẹ́ ṣe o. ojú àánú yóò ṣàní pa mí jọkùn sọ. ẹ ṣàánú mi o. ṣe ẹ ṣú ọ̀pẹ lóòótọ́ lẹ̀ sọ ṣá. irú mi ó máa parọ́ ẹ̀mí àgbàlagbà. ẹ kí ni èjì yín. mo dàgbà. kí ni èjì yín ẹ ti ń fa akọ sí mo rò pé nǹkan ṣe lóòótọ́ lẹ̀ sọ àbèrè. òótọ́ ni mò ń sọ. mo dàgbà ẹ mọ èjì mi ni torí mi mọ ṣẹlẹ̀ ojú àánú tèmi mi mọ bí tí mo ti rí tèmi ẹ gbà 250 naira ni mo fẹ́ fún yẹn fún mi change 750. ẹ dákun ẹ fún mi lápò méjì àbọ̀. ṣé torí owó ti dánwò yín tọ́lẹ̀ ṣe ń control change mi. mo bẹ̀ yín ni wọn ò sáko. bàbá yìí. ẹ ṣe ń jẹ́ àpò méjì àbọ̀ níbẹ̀ lọ́ọ̀ mi. ó yá kó sí wàhálà tí bá ti fún yín ní 500 naira tí mo fẹ́ fún yín ẹ gbé kankana yín kẹ́ ẹ kó community torí àwọn náà máa bí. elédùn àdó tì yín o ṣé o ẹ gbà. kí ni mo rí yẹn. ewo nu. kí ni. ògbérí ẹ̀fọn bàbá mi nù àtúrí ẹni tí ò sàn sí bàbá mi nù. bàbá wo ló ń torí ẹni tí ò sàn sí. kí n ṣe olòṣìdé olówó ni. ṣé olówó nìyí báyìí. èmi ń tọrọ nì. kí ló dé tí bàbá yín tó ń torí ẹni tí ò sàn ṣe kí ló tí ò torí ti yín ṣe ẹ mọ̀ kò rí yín burú lẹ́ẹ̀fi ní 500 naira lẹ́ẹ̀fi jókòó sẹ́gbẹ̀ẹ́ yìí. àbí sùúrù lọ́rọ̀ bàbá wa ìtọ́jú ẹbí aráàtàn bàbá wa ń ṣe lóore. bàbá yóò ń tọ́jú ẹ̀yìn. ó bá sì ló wọn ṣe wá lóore tí bàbá mi ò fẹ́ gbà agbára tèmi ò lè gbé. mo tí bàbá yín máa fẹ́ gbà agbára yín ò gbé. agbára mi ò gbé mọ́. ṣáàrí pé nǹkan ń ṣe yìí ṣáàrí pé ó ti dàbẹ̀ nípa ẹ̀mú mi ṣeré ẹ̀yìn lẹ́ẹ̀ gbé bàbá kan sínú bí tó jẹ́ pé òun ló lè fún yàn lówó ó lè sọ̀yàn dọ́lọ́lá ó lè sọ̀yàn dọ́lọ́rọ̀ ẹ̀yin dẹ̀ wà nírú ipò tẹ́ wà ẹ̀ dẹ̀ jókòrin gidi síbẹ̀ ṣé ń gbá mi ni àbí kí lẹ̀ ń ṣe yìí. èmi kẹ kò sí wọn gbá yín lọ́rọ̀ bàbá mi ṣe rí nù. bàbá yìí ó máa fún yàn lówó báyìí báyìí. bàbá mi lè fún lówó. so mú ìjára àtàì bàbá yẹn lè fún mi lówó ṣèṣe. ó fún lówó bẹ́ẹ̀ bá béèrè. ó dà mo béèrè kí bàbá yín fún mi lówó. gbogbo tẹ́ bá béèrè lọ́wọ́ bàbá mi yóò fún yín. ẹ ṣúọ. bàbá mi ò gbórí ẹ̀fọn àtúrí ẹni tí ò sún ọ sí. tí n bá béèrè owó lọ́wọ́ bàbá yín pé kó fún mi sí tí ò bá fún mi kí ni kí n ṣe fún yín. gbogbo àrà tó báwọn yẹn fi mí dá. lóòótọ́. wí àmọ́ jẹ́rìí bàbá mi. Sàámú rè o ọba gbogbo community ni o bó ṣe tó yìí o ó yá ẹ jẹ́ kí n bá bàbá yín sọ̀rọ̀ ẹ jẹ́ bá bàbá yín sọ̀rọ̀. ṣùgbọ́n ẹ gòbí jẹ. màá ṣe kí ni. ẹ wà jẹ ẹ tulẹ̀ bàbá mi lórí. màá kọ́kọ́ gómìn jẹ kò sí wàhálà ó ní obìnrin ẹ̀bọ́n rè ó ní dánwò òun náà ló bí ìyá ọ̀kẹ́rẹ́ mo ti gómìn ẹ gbórí bàbá yín wá no ẹ kọ kún bàbá yín sí mi dáadáa. bàbá mi ò gbórí ẹ fọ àtórí ẹni tí ò tún. kí n bèrè nǹkan tó bá wù mí lọ́wọ́ bàbá yín nda bàbá yìí mo ní di 45,000 kó lè fowó mọ́tò sí ní ìsinsìnyí. ó láṣẹ́gun. fúẹ̀ fúẹ̀. bàbá mi láṣẹ́gun. fúẹ̀ fúẹ̀. àṣẹ́gun. fúẹ̀. bàbá mi sọ pé àṣẹ́gun. 1
bàbá mi. 2. borí ẹ̀fọn. 3. ìgbìfẹ̀mí jẹ́jẹ́ mutí. 4. 5. ẹ máa lọ ẹ máa lọ. owó àdá. ẹ máa lọ ẹ máa lọ. má lọ. ẹ rọwọ́ bàbá mi. níbo. ẹ̀yin ọmọ lọ sáwọn lọ. orí yìí burú. rárá. bàbá ayé yín bàjẹ́ ni àbí kò ní dá àfẹ́yìn àti bàbá yín. alábíà mi ṣe pé. tàwa làlá bí amọ. wọ́n sọ abẹ wọ́n sọ fún yín pé nọ́ọ̀sì ń fàdà ní mí. bàbá màmá ni mí àbórí yín burú ni. àwọn ìṣèpè mọ́mọdé. bàbá yín ẹni kékeré ń jẹ obì mo dẹ̀ jẹ́ mo tún lè lórí ẹ ló máa fún mi lówó sìn kò fún mi ní nǹkan kan mi ò rí mi ò rówó kankan lẹ̀ mi ò dẹ̀ rówó lápò mi. ọmọdé yóò rọwọ́ bàbá mi. níbo. ó rọwọ́ bàbá mi. orí yìí ti bàjẹ́ rò pé lè wọnú community kẹ́ wá gbá mi àbí. ẹ bá jọ mi bẹ̀bẹ̀ máa fọ́ máa gbójú yín àbórí yín dàrú abẹ́ ń ṣí èrè ẹ bá mú 1000 mi kò ní dáa fún yín ọlọ́dẹ̀dẹ̀ waste time mi ẹ gba 500 oṣù yẹn ẹ gbà orí yín bàjẹ́ dànù ohun tó ń ṣe yín lóore nìyẹn ní community ẹ bẹ̀rẹ̀ sí ní bá mi ṣe rè mo jó bí wèrè mo ń túlé bàbá yín lórí bàbá yóò ṣe gbé 45,000 wá síbi àtòwò orí yín bù dànù. ò bá dẹ̀ má ṣe bẹ́ẹ̀ ó rẹ̀ yọnu bàbá mi. tẹ́ bá pẹ́ community ẹ̀ ríran wò máa ní kó wá gbé yín ni ìbàjẹ́ ó dẹ̀ jókòó rẹ́gẹ́dẹ́ wọ́n jókòó rẹ́gẹ́dẹ́. ó tún gbà padà àbí irú kílẹ̀ ilé náà bàbá mi ò gbórí ẹ̀fọn. ẹjọ́ mo dẹ̀ ti gbà lọ́wọ́ ẹ̀ mo dẹ̀ gbà báyìí bí obì àbí nǹkan kan ni mo gbà lọ́wọ́ bàbá yẹn mo dẹ̀ kàn jẹ báyìí ó dẹ̀ ní kí n sọ̀rọ̀ àwọn èrè kan tọkàn máa ń gbélẹ̀ tí òkè máa ń ní mí nìyẹn òun ló kàn gbélẹ̀ mo dẹ̀ sọ fún èrè yẹn mo dẹ̀ sọ fún pé fún mi ní 45,000 naira àtọwọ́ mọ́tò wàhálà èrè ò fún mi 5 ni mo kà 1 to 5 èrè ò fún mi ní nǹkan kan ó ní mo fi mọ̀ pé òfúùtù fẹ́ tẹ̀ ní nǹkan tó gbé káàkiri so ó tọ́ mi ìdẹ̀rù pé mo tún rántí nǹkan mi mọ́ torí mo lákọ pando yam ni máa ń jẹ bá máa ń jẹ ráìsì tó tán. ṣẹ̀ṣẹ̀ ló ń tàn sọ báyìí ibi tí ogun gbà wọnú ayé yín gangan ó nìyẹn o. ṣógun ti wà ní ayé gbà. ẹ tí ì mọ bí ogun ni. bí báwo sà. ó ti di ogun gangan tẹ́ ẹ bá dẹ̀ múra bọ̀dá Sàámú ṣe rí ìtẹ́ jẹ yẹn ìlọ́po lẹ máa fi san. bẹ́ẹ̀ ni. sọ bẹ́ẹ̀ kí lè sọ ìjọ tó lọ́yìn bàjẹ́ ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀. bọ̀dá Sàámú ohun téèyàn ò bá ní jẹ èèyàn ò ní fi run mú eléyìí tẹ́ ẹ ṣe yìí ó ti kọjá agbára yín kódà ẹ ti fúnra yín kúrò ní ojú ọ̀nà ti Ọlọ́run èyí tẹ̀yìn ṣe yẹn ẹ̀yin ò mọ implication ẹ̀ bó ṣe lágbára tó implication ẹ̀ lágbára gan. wàhálà. téèyàn bá wà nínú Ọlọ́run kó dúró nínú Ọlọ́run ẹ̀ ohun téèyàn ò kì í jẹ kó má fi run mú rárá ìtẹ̀yìn gbà yẹn ẹ ti ṣe kọjá àyè ara yín nípa gbígbà. màtúrò mo fi ń dàpàrà lásán ni bí ẹgbẹ́ kéèyàn máa ṣeré mo fi ń ṣeré ni gbogbo nǹkan mú obì ẹ̀hún dẹ̀ kan jẹ mo kàn fi ṣeré ni it's just a play àpàrà lásán ni. lójú àpárá téèyàn dà Sàámú ṣé ẹ rí ibi tẹ́ ẹ lọ tẹ́ ẹ ti gba nǹkan yìí ẹ máa padà síbẹ̀ o. síbo. ẹ padà síbẹ̀. bàbá yẹn ń tọrọ owó ni mo kàn fún ní kò ṣe ẹ ṣú ọ̀pọ̀ orí bẹ́ẹ̀ lóòótọ́ ni. ṣé wàá rí tẹ́ ẹ bá padà dé ọ̀dọ̀ bàbá yẹn ohun tó bá ní kẹ́ ẹ ṣe kẹ́ ẹ tó ṣe ẹ rí i dájú pé ẹ dọ́dọ̀ mi. àwa máa mọ bá ṣe máa fi ẹ̀mí tọ́nà láti lè fi béèrè ohun tọ́lọ́run fẹ́ kẹ́ ẹ ṣe gangan tẹ́ fi máa bọ́ nínú ogun yìí o. Sàámù Alájọ. Sàámù o. ṣe ní àwa méjèèjì tẹ̀ ń wo yìí torí Sàámú la ṣe wá. Sàámú jẹ́ èèyàn kan tó jẹ́ pé èèyàn gidi ní àwùjọ èèyàn pàtàkì ní ládùúgbò ó jẹ́ èèyàn tó nice. àní time àlùwàjọ àní time ẹ demonstrate mi embrace mi. ẹ kí n sọ oríyàn tó jẹ ni ẹ fà bẹ́ẹ̀ wọ́n. ok sir. ẹ dákun gbogbo ohun tẹ́ ẹ bá wà mọ́ ti mọ̀ wọ́n ti ń bẹ yìí olóore mi ni wọ́n. bẹ́ẹ̀ni. ṣé wọ́n ṣàánú mi tí wọ́n fún mi lówó lọ́dà fún un torí ńgbà mo ní wọ́n ṣàánú mi wọ́n fún mi lẹ́gbẹ̀rún kan wọ́n sì gbàpò méjì àbọ̀ lọ́wọ́ mi. àwọn náà wá rà àwọn bàbá mi nú àpò tí wọ́n fi ní kí lélẹ̀ mo sì jẹ́ wọ́n mọ̀ pé àwọn bàbá mi nu olóore sì ni wọ́n wá ní ṣé mo lè jọ́ sàwọn náà lóore àwọn náà sì ti ṣe mí lóore kò sí tó burú ń bẹ̀ gbà fún múrí ni gbà fún gbàdà obì tẹ́ jẹ tẹ́ tulẹ̀ wọn lórí rẹ̀ wọ́n sì jẹ́ wọ́n tulẹ̀ àwọn bàbá mi lórí mo sì ní kán máa lọ. ẹ sà ọmọ làbẹ ní bẹ́ẹ̀ rí ká fún ọ ní mo ti ṣàlàyé fún ọ. lẹ́yìn ìnà wá gbàpò mi tó fẹ́ là mọ́ lórí kí n tó wá gbàpò padà lọ́run kò jù bẹ́ẹ̀ lọ. ẹ dákun àwọn bàbá mi ò ṣe ń lóore. ẹ̀yin lẹ sọ pé kí n tọrọ owó lọ́wọ́ bàbá yín. iye tẹ. ẹni bàbá yín máa fún lówó bàbá yín ò dẹ̀ fún lówó bàtà àwọn èèyàn dẹ̀ ń ju owó lù mí mo rò pé àwọn tí mo mọ̀ ni
ìyàsọ́ pọ́tọ̀dọ̀ yín ló ti wá. mo sọ fún yín jọ̀yún mo lójú ẹsẹ̀ kọ́ bàbá mi ò fún yín lówó pé ṣùgbọ́n bàbá mi ó sì ṣe yín láàánú lẹ́yìn owó tẹ́ tọrọ wọn tún bùn yín lówó mọ́tò. bàbá yín fi 500 naira sí owó mọ́tò 47,500. ẹ̀yin lẹ gbàgbé èmi ò gbàgbé 4-5 lẹ béèrè lọ́wọ́ àwọn bàbá mi ẹ wá ní kán dákun kán fún yín lówó mọ́tò sí yín ìrìnà ṣe fún yín 2-5 owó mọ́tò. 2-5 ṣé pé bàbá yín ló ń sẹ́ndì owó yẹn sí mi lóòótọ́. bàbá mi ni ẹ ti gbà pé ẹ̀mí lò báyìí. ẹ̀ẹ̀mejì ni ẹlẹ́ẹ̀kẹta mi ò gbà lọ́wọ́ bọ̀bọ̀ yẹn mo ẹ̀rọ fún mi náà iṣẹ́ tí bá ti rí bọ̀bọ̀ yẹn orí mi máa ń wú. ó sì dá báyìí ẹlẹ́ẹ̀kẹta tẹ́ ẹ gbà lọ́wọ́ àwọn bàbá mi ni mo fi kí yín pé ẹ kú oríire rọ́rọ̀ tó wà nílẹ̀ yìí àfẹ́ ká panú ẹ̀. kẹ́rí ká lè panú rẹ̀ gan-an orí ìgbé wà débi. ká panú ẹ̀ ṣùgbọ́n n tá a ṣe rè àwọn bàbá mi làwọn ò gba nǹkan lọ́wọ́ yín ni. ìyẹn ò lé ṣe rí àwọn méjèèjì tá a tàlé wáyé kò sí tẹ́fẹ́ gbà tá a ní fún yín. àwọn bàbá mi làwọn ò gba kẹ́ẹ̀gì epo 3. petrol epo tòró pupa ti wọ́n. epo pupa làwọn bàbá mi fẹ́ gbà. mo rò kọ́ àwọn bàbá yóò fẹ́ tó ní wọ́n fẹ́ tó kíwù nílé epo. kò sí ní tó kàn wọ́n pẹ̀lú pẹtiró. epo pupa 3. 90. àwọn bàbá mi làwọn ò gba pẹ̀rẹ̀ obì kan. ẹ wo kí n lè pè apẹ̀rẹ̀ orógbó kan. wọ́n tún wá gba àgbò 3 kó wá jẹ́ funfun báláwo tí ò fi bẹ́ẹ̀ sí dúdú lára. bàjẹ́rẹ́ ẹ̀ẹ́dẹ́jì náà ayé mi ti bẹ́ẹ̀ jẹ́ ẹ wo 47,500 méjì èlò ní 90 ayé mi ti bàjẹ́ ẹ̀sà àgbò kan báyìí bí 100k ní 300 èlò ló ń tẹ̀pọ̀ ìbẹ́jọ ìgbàjọ ṣe pórí yìí burú. ẹ má bínú. èmi kẹ èmi ò lè bínú. èmi mo sọ́kọ́ dọ̀ ní kó má bínú rí. ó dé ẹ má bínú mo máa withdraw statement mọ́kàn sọ pé àwa máa ṣe agbára wa ò ká. agbára mi kò gbé. ẹ dákun ẹ ṣe jẹ́ ń kú ẹ tó sinmi ní táwọn bàbá mi fẹ́ gbà ò tí ì pé o. ẹgbẹ́ nǹkan yín o. SAAMU ALAJO. SAAMU ALAJO. SAAMU ALAJO. SAAMU ALAJO. oṣù bá tán mo fẹ́ gbowó mi tán kó fún wọn lówó. oṣù bá parí mo fẹ́ gbowó